ìlú Ẹdẹláwà ní agboolé Olíkòsí. Tẹ́ bá ti wẹ̀yìn dáadáa ẹ rí i pé àwọn èèyàn wà níbí tí wọ́n ń ṣe akitiyan lẹ́yìn ikú bàbá wa tí wọ́n jẹ́ olóyè Ṣọ́balójú ti ìlú Ẹdẹ tí gbogbo ayé mọ̀ sí bàbá Ọlọ́fà iná Chief Adérẹ̀mí. Ìlú wọn náà ó náà la wà, ilé wọn gangan ṣeré. A wá láti Moyinet Entertainment láti wá bá bàbá kẹ́dùn torí iṣẹ́ takuntakun tí wọ́n ti gbé ṣe ní inú eré ìtàgé àti fíìmù àgbéléwò ní Nàìjíríà àti káàkiri gbogbo àgbáláyé. Tẹ̀sọ̀ ò dáa kò ní pa àìjà àlùbọ́sà ìṣe ní lẹ́ẹ̀kẹ́jèté. Gbogbo wa la kẹ́dùn ó sì dùn wá púpọ̀ àti lọ́rin láti wá síbí. Àǹtí mi tí wọ́n wà ń bí àwọn tẹ́ bá wò wọ́n dáadáa ẹ rí i pé ojú yẹn ẹ̀ ń wojú bàbá ṣùgbọ́n máa fi wọ́n lẹ̀ kí wọ́n dárúkọ ara wọn kí wọ́n dẹ̀ sọ bí wọ́n ṣe jẹ́. Orúkọ mi ni Kadijat Dasola Adérẹ̀mí Ọlọ́fààná. Mo jẹ́ ìkan lára àwọn ọmọ bàbá Ọlọ́fààná, bàbá Adérẹ̀mí Adédèjì Ọlọ́fààná. Ẹ bá wa fi olóyè sí tó ra mọ bàbá léèyàn ńlá. Ṣí olóyè Adérẹ̀mí Adédèjì Ọlọ́fààná. Yes. Tẹ́ ẹ bá ní bínú ipò wo lẹ wà nínú àwọn ọmọ bàbá? Let me say maybe number 8 or 9. Ok, tó ẹ má jẹ́ ká lójú ńgbà yẹn. Báwo wá ni ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ lára yín nígbà tẹ́ ẹ gbọ́ wípé bàbá wọn ṣaláìsí? Ṣé ẹ wà nílé ni àbí wọ́n ránṣẹ́ sí yín? Normally èmi ò sí nìbàdàn, Èkó ni mo ń gbé, but bó ṣe pè mí even mi ò mọ̀. Ọkọ mi ló pè mí, ló kọ́kọ́ pè mí pé ló ìyàwó mi ṣé kò sí nǹkan kan. Mo ní nothing pé mo wà okay. Ó ní kò sí nǹkan kan, ó sure ó sí online ni. Mo ní yes mi ò sí online pé mi ò tan fóònù mi látàárọ̀ mo busy. So unfortunately àbúrò mi kàn pè mí ni. Hello ṣẹ́yìn ẹ gbọ́ pé father ti kú ni. I was like father kú father wo? So mi ti ẹ̀ dáhùn mo kàn wọlé lọ padà mo kàn lọ mú fóònù mi. Hello mo kàn pé ẹ̀gbọ́n mi which is our third born. Hello uncle Tunji Bratuji kí ló ṣẹlẹ̀? Father ti kú o. So I was so mi mọ mo ṣe lè sọ. I don't know mi mọ bó ṣe rí lára mi because mi lè sọ pé ó ń ṣe mí bí àlá even till now. Báyìí ń sìn kí lẹ lè sọ nípa bàbá? Ṣé mọ̀ pé bàbá yín tí wọ́n tọ́ yín dàgbà láti kékeré náà ni so ó yẹ kẹ́ lè ní nǹkan bí àbí. Bàbá mi jẹ́ èèyàn tó dáa, bàbá mi jẹ́ aláàánú. In fact bàbá mi ó dẹ̀ kọ́ ọmọ because even kò ń ṣe ọmọ ẹnìkan àti ọmọ tó bí àtọmọ ẹ máa rí ìbáṣepọ̀ ẹ rí pé àwọ̀ white nínú ìfẹ́ tó fi kọ́ wa ni ẹ lè dá ọmọ ọ̀tún mọ̀ yàtọ̀ sí ọmọ òsì. So ẹ̀kọ́ yẹn ó jẹ́ ká mọ̀ pé yes gbogbo wa we are one, ẹyọ kan ṣoṣo ni wá. So ara ẹ̀kọ́ tá a kọ́ lára ẹ̀ nìyẹn. Ara ẹ̀kọ́ tẹ́ kọ́ lára bàbá nìyẹn. Pé ká ṣera wa lẹ́yọ kan ká má sọ pé ilé ìyàtọ̀ ṣe understand. So tí mi bá ní gbẹnu yín sọ ẹ miss bàbá gan. tó pọ̀ gan ni tó pọ̀ gan. Mo miss wọn in fact mi ò dẹ̀ tún sí miss wọn torí títí láéláé ṣé mọ̀ pé kò lè kúrò ní memory láyéláyé. So a dẹ̀ tún sí miss ẹ̀ báyìí títí tí èmi gan sì máa fi dàgbà tí màá máa sọ fáwọn ọmọ mi pé bàbá mi lélẹ̀ tèmi náà tún fi lọ síbi tágbàre. So bá a ṣe máa miss ẹ̀ nìyẹn. Àǹtí mi kí lẹ wish láti sọ fún bàbá bí láti ṣe fún bàbá kó tó di pé ọlọ́jọ́ dé? Ṣe rí nǹkan tó ń dùn mí tó dẹ̀ pa mí lẹ́kún jù ni pé mi ò rí bàbá mi kó tó di pé ó kú. Mo dẹ̀ ń sọ mo tún sọ gan lénìí because ọjọ́ tí a sọ̀rọ̀ last mo ní hello father ọmọ mi yóò yọ̀ lẹ́nu gbọ́ bá gbọ́ pé bàbá rẹ̀ kú. I was like mo ní father mi ò fi yín lẹ̀ ló kù náà mi ní bá yín ló kù àyè ni màá bá yín kò tó èwì ìkẹ́ ni bàbá yẹn kú yẹn. So mo wá ní so ṣé pé bàbá yẹn pè mí pé dandan kí n wá sílé ni ṣe understand. So ó dùn mí lọ́pọ̀lọpọ̀. Ó kù ọ̀sẹ̀ kan tó lọ́jọ́ òde ṣó tó ọ̀sẹ̀ kan gan lórí fóònù ni ẹ mọ̀ mo kàn pé wọn fádà báwo lára yín ṣe wà okay. Ǹjẹ́ a lè sọ pé bóyá kinní ọ̀hún ti ń ṣe bàbá lára bí ìgbà tó yẹ pọ́ lọ́jọ́ ti dé ní àdúgbò? Normally ṣe mọ̀ pé ẹ̀dá òkè mi ẹ̀dá òkè rìn kórí ó máa mì kò dẹ̀ sí bí ikú ṣe máa pààyàn tí kò ní mú nǹkan kan kékeré kan dání. So wọ́n kàn tẹ̀ wọ́n díẹ̀ fún bóyá bí ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì. So nǹkan tá a lè sọ ń pa ènìyàn ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì. Ọlọ́run á tó gbogbo àwa tá a kú.
lẹ́ẹ̀kan sí ẹ bá wa sọ orúkọ yín. orúkọ mi ni Kadijat Dasola Adérẹ̀mí Ọlọ́fà iná. ẹ ṣeun gan ni.